Wasiu tó sá máwọn ọlọ́pàá lọ́wọ́ nídùntà ti bọ́ sákóló wọn o. Àfúrásì ọmọ ẹgbẹ́ òkùnkùn kan Wasiu Ọpẹ́yẹmí tó déédéé dàwátì láhàámọ́ ọlọ́pàá lóṣù kẹjọ ìyẹn Ọgọ́ọ̀sì ọdún 2021 pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ ẹ̀ tún ti há sákàtà àwọn agbófinró tó sá fún ọ̀hún, ó sì tún ti balẹ̀ sí gbàgà lẹ́ẹ̀kan sí i. Àmọ́ lọ́tẹ̀ yìí ẹ̀mú kì í múrin tì lágbẹ̀dẹ làwọn ọlọ́pàá fọ̀rọ̀ rẹ̀ ṣe. Wọ́n ní dandan ni kó fojú balẹ̀ ẹjọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ nínú àlàyé ṣókí kan tó gbé sórí ìkànnì agbọ́rọ̀káyé rẹ̀ ìyẹn Twitter. Bẹ́ẹ̀ ló gbé fọ́tò àwọn méjì kan síbẹ̀. Ó ní ọ̀kan lára wọn jẹ́ afurasí ọ̀daràn tó jákùn lọ́jọ́sí ọ̀hún. Iṣẹ́ wẹ́dà ló lẹ́nìkejì ń ṣe ní tiẹ̀. Kí ló fà á tí wọ́n fi mú ọkùnrin wẹ́dà yìí pẹ̀lú? Alukoro Hundeyin ṣàlàyé pé afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí Wasiu Ọpẹ́yẹmí sá lọ láhàámọ́ ọlọ́pàá pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ ẹ̀ nínú oṣù kẹjọ ọdún 2021 ni o. Lọ́sẹ̀ tó kọjá yìí ọwọ́ àwọn agbófinró padà tẹ̀ ẹ́, wọ́n sì mú òun àti ọ̀gbẹ́ni Aliu Tijani kan tó ń ṣiṣẹ́ wẹ́dà. Òun ló bá a tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ ẹ̀ nígbà tó jákùn lọ́jọ́sí. A ti fojú àwọn méjèèjì balẹ̀ ẹjọ́, adájọ́ sì ti là wọ́n mẹ́wọ̀n títí dọjọ́ ìgbẹ́jọ́ tó kàn. Bẹ́ẹ̀ ni Hundeyin sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.